níbi tí àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí wọ́n ń kọ́ wọn bí orílẹ̀-èdè wọn ṣe máa ní ìlọsíwájú bí àlàáfíà ṣe máa jọba ní orílẹ̀-èdè ibẹ̀ ni àwọn eléyìí ti ń kọ́ àwọn ọmọ kéékèèké bí wọ́n sì máa yìnbọn pa àwọn èèyàn tí wọ́n mọ̀ bá yé àwọn èèyàn jẹ́ kò ń ṣe pé wọ́n ń tírèènì wọn àti sójà fún orílẹ̀-èdè wípé láti lè dáàbò bo orílẹ̀-èdè o wọ́n ń tírèènì wọn àti sójà fún ẹ̀sìn láti pa àwọn tí ò bá ti ń ṣe ẹlẹ́sìn bíi tiwọn láti gba ilẹ̀ onílẹ̀ àti láti gba ìlú onílùú bí ànábì Muhammed náà ṣe ṣe nígbà tó wà láyé nìyẹn ó tírèènì àwọn ọmọ ogun ó bẹ̀rẹ̀ sí ní lọ máa ja Abu Sufyan lólè ó ja àwọn Kùrẹ́ṣì lólè wọ́n tiẹ̀ lọ ja Leadrum lólè ní Nakla tí wọ́n pa máa yẹn dànù ẹ̀yin èèyàn wa ẹ̀sìn àgbákò ní ẹ̀sìn Islam kò sí àlàáfíà tàbí òmìnira nínú rẹ̀ gbogbo wa là ń fojú wa rí i là ń fetí wa gbọ́ kò ṣẹlẹ̀ lẹ́yìn wa ìyàtọ̀ wà àkànúwé àkànú Kùránì a tún ń rí gbangba báyìí ẹnìkan sì tún wá dìde yóò wá sọ pé ẹ̀sìn Islam ńkọ́ o ẹ̀sìn àlàáfíà ni o ẹ̀sìn tí ò wá wàhálà ni o ṣé eléyìí tẹ́ ń rí yìí kí ni nǹkan tó máa bí ní ọjọ́ ọ̀la tá a bá wá sọ pé tẹ́ọ́rìsì wà nílùú mùsùlùmí ní tẹ́ọ́rìsì báńdíìsì wọ́n mọ̀ sọ pé à ń parọ́ mọ́ àwọn bọ̀ kí ni tí wọ́n ń tírèènì àwọn ọmọ yìí fún yìí kí ni wọ́n máa fi ṣe tó bá di lọ́la. nú àìsíkì ẹ̀ ọlọ́run ajé ògbọ́n o ohun tó kọ̀ dùn mí ni gbogbo àwọn àgùntàn tó ń tẹ̀lé ẹ tí làákàyè wọn ṣe rí bí tí làákàyè tiẹ̀ náà ṣe rí ọ̀nà ọmọ tó yìí ó gbọ́n lọ́rọ̀ ẹ tó ti yé kò dẹ́ ṣe pé o ò gbọ́n àmọ́ bọ́n ti kọ́ yín bọ́n ṣe tírèènì yín nìyẹn wọ́n tírèènì yín kẹ́ lè bàlújẹ́ ni tẹ bá ti rí àwọn èèyàn báyìí ẹ ti mọ̀ pé bọ́n ṣe tírèènì wọn ni kì í ṣe pé kò mọ òdodo àmọ́ wọ́n tírèènì ẹ̀ láti ba ìlú jẹ́ bó ṣe ń sun lórí ló ń sun nímú àforúkọ ànábì tọrọ owó lórí social media no ICKL now lórí fídíò tó gbé jáde yìí ṣé pé làákàyè tiẹ̀ wá kú ni ó ní àwọn ìlú kan wọ́n ń ṣe tẹkinọ́lọ́jì wọ́n ń ṣe sáyẹ́ǹsì mélòó ni wọ́n ti ṣe Nàìjíríà ṣé tẹkinọ́lọ́jì tiẹ̀ ni wọ́n jókòó kalẹ̀ sórí social media tó fẹ́ máa bàlújẹ́ yìí àkọ́kọ́ nìyẹn lẹ́ẹ̀kejì àwọn ọmọ tó rí yìí skul ni wọ́n wà wọ́n ń tírèènì wọn torí ọjọ́ ọ̀la wọn ni tó bá já sí pé Iran ò ti tírèènì àwọn ọmọ tiẹ̀ lánàá bí Amẹ́ríkà ẹ̀yin Kristẹni bẹ́ẹ̀ ṣe máa lọ pa wọ́n nìyẹn àbí ó dá Iran kí ló ṣe fún Israeli tí Israeli fi fẹ́ bà tí wọ́n jẹ́ tí Amẹ́ríkà fi ń dá sí kí ló fi kàn wọ́n àmọ́ nítorí pé Iran wọ́n ti ń prepare kalẹ̀ tipẹ́tipẹ́ ó ní ò jẹ́ kẹ́ ẹ rí wọn borí o ẹ̀yin Kristẹni apààyàn gẹ́gẹ́ bí Deuteronomy ti sọ Deuteronomy 20:10-17 gẹ́gẹ́ bó ti sọ wípé ẹ wọnú ìlú onílùú ẹ bà tí wọ́n jẹ́ ẹ pa wọ́n àwọn tó ìlú tó bá jù yín lọ ẹ gba nǹkan tí wọ́n mọ́ tí ìwọ náà mọ̀ náà ẹ máa wá sọ pé Deuteronomy yẹn kì í ṣe òfin láéláé ní tí báyìí pé ẹ gbádùn kátólíìkì tẹ́ ẹ̀ sọ pé kì í ṣe ara yín lónìí ṣé kátólíìkì kọ́ ló mú Christmas wá kì í ṣe Christmas kátólíìkì kọ́ ló mú New Year wá ń ṣe New Year kátólíìkì kọ́ ló mú Easter Sunday Easter Monday wá kì í ṣe ó ní gbádùn ẹ̀yin wèrè yìí so now ẹ já wa lọ sí USA ẹ wo tí àwọn USA ń kọ́ ọmọ tiwọn wọ́n ń kọ́ wọn láti lè máa yin ìbọn pa àyàn kì í ṣe pé láti lè fi di ológun o kì í ṣe láti fi di àmì o láti lè máa fi pa ẹni tó bá ti fèsì wọn ló ṣe já sí wípé ẹ lọ béèrè lọ́wọ́ tó ń gba Amẹ́ríkà wọ́n máa ń sọ wípé àwọn máa ń sá fún ẹ̀mí ara wọn pé because tọ́wọ́n ọmọ yẹn bá bẹ̀rẹ̀ gbà mí wọ́n máa yìnbọn wọ́n máa fèsì ara wọn ni ẹ béèrè wọ́n tírèènì wọn pé láti lè fún ọjọ́ ọ̀la wọ́n tírèènì wọn láti lè ṣe kí ni o láti lè pààyàn ìlú bo ni ìlú Amẹ́ríkà ṣé ìlú mùsùlùmí ni ìlú Amẹ́ríkà ṣé bí ìlú kìrìsìtẹ́nì náà ni likewise ẹ wá lọ sí Poland ẹ wo ohun tí wọ́n ń kọ́ àwọn ọmọ wọn ní Poland they are training their children in Poland that they should be facing war anywhere wọ́n train àwọn ọmọ wọn nílùú Poland ní ìsìn láti sọ pé gbogbo ibi tán bá ti ń dé báyìí kán máa yìnbọn lọ ni kódà wọ́n tún ṣe ní compulsory subject ní every secondary school nílùú Poland
compulsory subject ni. Ẹ jọ̀ọ́, ìlú Poland ṣé ìlú mùsùlùmí ni? Kìbí ìlú kìrìsìtẹ́nì náà ni. Ìwọ bọ̀bọ̀ ìyá ti sọ fún ẹ, tó bá ti ń gbé àṣírí wá, o kò fẹ́ máa fi tú àṣírí ara yín ni. Ó ti yé. O ò ní nǹkan tó fẹ́ sọ mọ́. Ànábì jí pátá kò tà létí mọ́. Ànábì jalè kò tà létí mọ́. Ó pààyàn kò tà létí mọ́. Ìtókù náà ni pé kó máa àtáàkì mùsùlùmí entirely. Gbogbo wọn tó bá jọmọ mùsùlùmí bá mi sọ pé alhamdulillah, kò sì bá mi share fídíò. Jọ bá mi share because wọ́n ń share fídíò wọn. Òun láyé ṣe ń rí. Ẹ bá wa share eléyìí náà káyé lè máa rí. Kọ́ lè mọ̀ yí pé òdodo wà nínú Islam. Preparation táwa ti prepare kalẹ̀. Ó ti yé. Òun ni ò jẹ́ kí irú àwọn eléyìí kan ti borí social media mọ́ wa lọ́wọ́. Irọ́ tí wọ́n ń pa yìí, irọ́ tó ti já ti pẹ́. Wọ́n sọ pé mùsùlùmí pààyàn, ẹbí wèrè ara ẹ̀ léèrè. Ṣé bí mùsùlùmí wà ládùúgbò? Ṣé àwọn mùsùlùmí àdúgbò ẹ̀ mọ̀ pé òun ṣorí burúkú lórí social media? Wọ́n ṣe pẹ́. Wọ́n wù ẹ́ pé kó máa bá wèrè ẹ lọ́gbà tó bá yọ Ọlọ́run á mú ẹ fún ara ẹ̀. Àbí? So, ìwọ tó fẹ́ tánìṣí méjì Islam wá ronú, kọ́kọ́ jókòó kó ronú náà pé n tó fẹ́ sọ yìí ṣó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀. Amẹ́ríkà wọ́n máa ń train ọmọ wọn, wọ́n máa ń fún wọn níbọn láti lè ṣe kíni o, láti fi defend ara wọn ní anywhere, láti lè pààyàn gbéyàn yẹn bá ṣe kíni o tó bá ṣẹ̀ wọ́n. Amẹ́ríkà táwa sọ yìí ìlú kìrìsìtẹ́nì ni. Poland dìdì compulsory subject ní Poland ní ìsìn láti 2024. Tó bá fẹ́ lọ school from secondary school, o ti gbọ́dọ̀ kọ́ bọ́ ṣe ń yìnbọn láti ṣe kíni, kò ṣe láti lọ sójú ogun o, láti lọ ṣe kíni o, láti fi pààyàn. Máa forúkọ ànábì tọrọ jẹ lọ bó ṣe fi ń tọrọ jẹ. Ó ti yé. Bọ̀ kó máa wá sọ pé wọ́n ń pààyàn kìrìsìtẹ́nì ò ń pààyàn ni. Ẹ mọ iye èèyàn tẹ́ ń pa lójúmọ́. Ẹ mọ iye èèyàn tẹ́ ti rì mọ́ ṣọ́ọ̀ṣì yín. Wà láyé yọ kó ọjà orí mùsùlùmí kankan wá máa lọ rí àfèrù. Ibo ló ti rí mùsùlùmí wo ló fẹ́ rí àfèrù mọ́ mọ́sálásí? Àwọn èèyàn ń wọ̀n, àwọn èèyàn wọ́n ń wá ní. Ẹ̀yin lẹ̀ ń ra ọmọ iye pásítọ̀ tó ti mú Nàìjíríà yìí tó ń rí orí èèyàn mọ́ ṣọ́ọ̀ṣì. Ọmọ iye pásítọ̀ wo lákàyè ẹkú jàre. Àwọn Amẹ́ríkà náà wọ́n ń train ọmọ wọn láti pààyàn, ìlú kìrìsìtẹ́nì ni. Àwọn Poland ń train ọmọ wọn láti pààyàn, ìlú kìrìsìtẹ́nì ni. So àwọn eléyìí ń train ọmọ tiwọn nítorí ọjọ́ ọ̀la ìlú wọn ni. Bí tó ṣẹlẹ̀ sí Iran, tó bá jẹ́ sí pé Iran ò ti train ọmọ wọn láti ilẹ̀, ṣe mọ̀ pé ìlú yín ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀ ti jẹ̀lú wọn run. Àmọ́ àwọn Iran wọ́n dúró déédéé ni ò jẹ́ kí Amẹ́ríkà kó ti borí Iran o. Lẹ́fi máa mọ̀ yí pé sẹ́ẹ̀ Ọlọ́run nìkan lẹni tó tóbi jù. Ó dẹ̀ kọ́ àwa mùsùlùmí, ó fún wa láìkáyè púpọ̀ láti lè dúró lẹ̀ dógún. Irú ẹ̀ ní irú ogun tí àwọn King Josmin, Apostle Abrahamon, ìfọ̀kànbalẹ̀ àgbà tí wọ́n ń bá ẹ fèsì lórí social media. Ṣé mọ̀ pé ìwọ náà ogun kan ni wọ́n ń jà wá lórí social media? Ọlọ́run wá ní káwa kan náà dúró ká máa bẹ́ẹ̀ jagun gidi, ogun ẹnu à ń bá ẹ jà lórí social media. Ó sì lè borí wa wàláhì tàláhì sùmọ́bìláì àbí tó bá máa parẹ́. Ọlọ́run ní bí ó bàjẹ́ fẹ́ ní kankan wa. Wo bá mi share fídíò yìí ní wìtìwìtì, kò ní bàjẹ́ fẹ́ ní kankan wa. Lágbára Ọlọ́run, Islam is the only way.